Hello. Hello, ẹ káalẹ́ sà. Hello. Ṣé ẹ ti pa rédíò yín sà? Mo ti pa. Kí lẹ̀ ń là kọjá sà? Ohun tí mò ń là kọjá ni pé mo fẹ́ ọmọbìnrin kan ìyá ìbejì, ó bí ìbejì fún mi. So kò dẹ̀ jẹ́wọ́ pé mo bímọ méjì sí láyẹyẹ tẹ́lẹ̀. So àwọn ọmọ mi ti lọ bí ọmọ ọdún mẹ́ta. Ló ṣe ń gbọ́ mi. À ń gbọ́ yín sà. Ó ṣe kó àwọn ọmọ yẹn wá ni. So ìgbà tó káwọn ọmọ yẹn mo ní ara mi ò lè gbà ẹyọ kan ni kó mú sọ́dọ̀ mi kó lọ kó méjì sí láyẹyẹ. Ó ṣàbẹ̀rẹ̀ sí ní fún mi inú ní àwọn Abẹ́òkúta ọ̀dà mo níyẹn Ìbàdàn lọ bí mi sí Abẹ́òkúta ni bàbá mi ìyá mi Ìbàdàn ìyá mi Ìbàdàn ọmọ bá ṣọ̀run ni wá. Mo ṣàwà bá àjọ fà láàrin bí oṣù méjì oṣù mi ò lè kọ́kọ́ ọmọ mẹ́ta wá bá mi torí òbí ìbejì fún mi. Eré ni àwàdà bí ta ti ń fọ̀rọ̀ yóò kò jíjọ́ kan mọ́kọ̀dé ó ti kó gbogbo ẹrù ẹ̀ ó ti káwọn ọmọ. Hello. Mo kún gbọ́ yín sà, mo ń gbọ́ yín, ọ̀rọ̀ yín gbẹnu tán ni, mo ń gbọ́ yín sà. Ó ti kó àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó fi àwọn ìbejì nílẹ̀ Táyà àti Kẹ́hìndé. So mo wá lọ sí láyẹyẹ lọ́tún mo lọ sí láyẹyẹ wọ́n ní ìyá ẹ̀ ti kú bàbá náà ti kú wọ́n ní olóṣèlú kan ló fẹ́ ní Mòwe. Mo ní ẹ sọ pé bàbá ìbejì wá òyìnbí àwọn táìkọ́yìn wọ́n ti pé 20 years sí o. Wọ́n bá láwọn ti gbọ́. Mo ṣáà lọ bí ẹ̀mẹ́ta akọ́ fún mi ládìrẹ́sì ẹ̀ torí Táyé ó ti jáde kí lorúkọ ẹ̀ ó ti jáde school of nursing ló lọ lágọ̀wòye. Ó fẹ́ ṣe introduction ó ní ọkọ ń sọ pé màmá òun gbọ́dọ̀ wà níbẹ̀. Mo ṣáà wá títí ní orí ó kọ jíjọ́ kan ló bá pè mí ló bá sọ fún mi pé kí ni mò ń wá òun fún lẹ́yìn tó bí ìbejì fún mi òun ti lọ bí ìbejì fẹ́ lómi lẹ́ẹ̀mejì. To cut the story short àwọn ọmọ ẹ̀ ló ń wá o èmi náà ti fẹ́ lómi tó bí ìbejì fún mi lẹ́ẹ̀mejì. So ẹ̀ là ní mọ̀ràn nǹkan mi ti bá ti rí mo ti wá lọ́lé wọn láyé bí ẹ̀mẹ́ta mi ò bá o mi ò rí o. Kí ni èjì yín sà? 53. Sà, nígbà tẹ fẹ́ arábìnrin yìí ẹ tí ìfòbìnrin kankan nígbà yẹn sà. Mo ti fẹ́ obìnrin kan tó ṣaláìsí. Ṣé ó bímọ fún yín sà? Ó bímọ fún mi. Ọmọ mélòó? Ẹyọ kan tó ń gbé lọ́dọ̀ ìyá ẹ̀. Nígbà tẹ wá fi arábìnrin yìí tó sọ ni pé Sisi ni òun ò tí ì bímọ rí. Ó ní òun ti bímọ kan kò sọ pé mẹ́ta ni òun àtàbúrò ẹ̀ lọ́jà àbúrò ẹ̀ wá sọ fún mi pé rọ́là ń tẹ̀hún káwà ń pa ọmọ mẹ́ta ló bí. Ǹjọ́ tẹ wá gbọ́ yẹn ó ti bí ìbejì fẹ́yìn ńgbà yẹn lẹ́yìn ọdún mẹ́ta. Ó lẹ́yìn ọmọ mẹ́ta tó ti bí fún wọn ní láyẹyẹ. Àná ó ti bí ìbejì fẹ́yìn sà lẹ́yìn ọdún mẹ́ta lẹ́sẹ̀ wàá mọ̀ pé ó ti bí ọmọ mẹ́ta bàbá. Bẹ́ẹ̀ni. Ǹjọ́ tẹ wá mọ̀ ẹ tẹ wá bí ìyàwó yín léèrè pé arábìnrin wọ́n sọ pé ó ti ọmọ mẹ́ta ló bí kí ló sọ fún yín sà? Ó ní kí n pẹni tí ó sọ wá mo jẹ pàbúrò ẹ̀ ìyá àbúrò ẹ̀ dẹ̀ sọ lójú ẹ̀. Mo dẹ̀ sọ lójú ẹ̀. Kí wá ló sọ? Wọ́n jọ ya aṣọ mọ́ra wọn lọ́rùn pé túnú àṣírí ẹ̀dá ni. Kí lẹ wá ṣe lójú ẹsẹ̀ kí lẹ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀? Lójú ẹsẹ̀ yẹn tí mo rí pọ́n ti ń jà àwọn ará ilé bá wọn dá sí mo ṣáà wọ́n bá wọn dá sí. Ibẹ̀ yẹn kọ́ mo fẹ́ lọ. Alright sir. Bí tí mo fẹ́ lọ lélẹ̀. Nígbà tẹ mọ̀ kó bí ọmọ mẹ́ta yẹn ẹ wá ní kó mú kan sọ́dọ̀ nínú wọn. Ẹ tó bàjẹ́ igba kámọ́ àbí? Mo ní kó mú kan sọ́dọ̀ kó lọ kó méjì sí ọ̀dọ̀ ìyá ẹ̀. Sọ́dọ̀ ìyá ẹ̀ ṣe rí. Bẹ́ẹ̀ni. Ìtàn pè lọkùnrin nìyẹn o. Kápó obìnrin míì ni yọmọ fìdí fọ́gbá kíni ìtàn pè lọkùnrin nìyẹn. Nígbà wá ṣe yẹn tán lẹ́yìn ọdún kèlò ló wá di pé ó tún kún ọmọ lọ tó wá kó bèjì ilẹ̀ fẹ́yìn. Àwọn bèjì wà lọ́mọ ọdún mélòó nígbà tó kó wọn lẹ̀ sà? 5 years. Ló ti kó wọn sílẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé àwọn bèjì yẹn ṣọkùnrin lọ méjèèjì àbọ̀kùnrin kan obìnrin kan? Ọkùnrin kan obìnrin kan. Ṣé obìnrin yẹn ló ti wẹ́ẹ̀dì báyìí? Obìnrin yẹn ló fẹ́ ṣe introduction ló wá ní ọkọ òun sọ yìí pé ó ti ṣe introduction ó ti ṣe introduction láti ẹ̀ ó ní ọkọ òun sọ pé bóyá ìyá òun tí ó ṣe prayer fóun ní ò jẹ́ kó yún dúró. Ṣé wọ́n ti fẹ́ra wọn sínú ilé ni? Ó ti lọ kóbá gbà tó ti ṣe mọ̀ mi mọ̀ ó ti lọ kóbá. Kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń wá arábìnrin yẹn káàkiri fún? Ó yọ sí ní owá mi ti níyàwó sọ́dọ̀ ìyàwó tí mo ní gbọ́ bíbejì fún mi àwọn ọmọ ẹ̀ ní kó yọjú sáwọn ọmọ ẹ̀
àwọn ọmọ ò fẹ́ bá mi jà. Kẹ́hìndé tó tẹ ọkùnrin ló tẹ̀ ń bá mi jà pé màmá òun kọ́. Mo dẹ̀ júwe ilé ìyá bàbá yẹ fún ní láyẹyẹ àti ilé ìyá wọn lọ sí láyẹyẹ. ẹ gbọ́ tèmi mo rò pé àwọn ìbejì gan mo rò pé ọmọ àlè ni wọ́n torí tí wọ́n bá ṣe ọmọ àlè ṣó ti yẹ yín sà mo rò pé ẹjọ́ lọ sí DNA test wọn ìyá wọn gbé wọn lẹ̀ lọ́mọ ọdún márùn-ún ẹ̀dẹ̀ tọ́jú wọn tán fi dàgbà wọ́n fẹ́ ṣe marriage wọ́n wá ń wáyà wọn káàkiri èyí ọkọ tíyẹn náà fẹ́ sọ pé kíyẹn náà máa wáyà ẹ̀ káàkiri tí ò bá níyàwó fẹ́ kó fìyàwó lọ́rùn lẹ́nà bó o lẹ ṣe tọ́ wọn sà tí ò bá níyàwó fẹ́ kó fìyàwó lọ́rùn sílẹ̀ ẹ ṣe wá ń wáyà wọn káàkiri lẹ́yìn 20 ọdún ẹ wá lọ fún family house wọn ìyá kínní kan mò ń wá o ìyá àbejì mò ń wá o ẹ̀yin go busy ṣé ẹ máa gbọ́ tèmi ẹ lómi ìlú kankan ẹ gbọ́ tèmi mọ́ ti yín sà èmi ò lo nǹkan kan tèmi ẹ gbọ́ tèmi kí n tó lè fèsì jáde lórí afẹ́fẹ́ ìyàn kọ́ fọ̀rọ̀ ṣírò ara mi wò ná bó ṣe rí gẹ́lẹ́ tí ń dẹ̀ ṣe gẹ́lẹ́ kápẹ́ mi ló ṣẹlẹ̀ síbẹ̀ máa ṣe sọ lórí ètò pé tí ń sọ yẹ ohun kò lè ṣerú ẹ tí mo lè ṣe máa sọ lórí ètò ìsàmà tí ń lè ṣe máa sọ lórí ètò ìtèmi ó sọ fún yín lélẹ́yìí tí ẹnu yín bá ká àwọn ọmọ yín ẹ ṣàdúrà ṣé àwọn ìyàwó yín yẹn kò ní ẹbí kọ̀ lára kankan tó wá ń wo àwọn ọmọ yẹn láti bí 20 ọdún sẹ́yìn kò ní. àbúrò ẹ̀ tó tú àṣírí fún mi yẹn ló máa wá ń wò. ṣé ẹ sì rí yẹn dì sí yín. ìyẹn ti kú ní láti ẹ̀. ọlọ́run fọ̀run kẹ́ ìpè lágbára ọlọ́run. èyí tèmi ó sọ fún yín ní alàgbà ẹ mọ̀ dára yín láàmú kankan ọmọ tó bá ní wedding ṣe kó ṣe wedding ṣe ti gbọ́ ọmọ tí wàá ti á ní. ló tẹ̀ ló máa pa mí tí bá wá yá wọn. ẹjọ́ pa yín ẹ̀yin náà ìwòran kó pa yín ṣe ti gbọ́ sà bí ẹ ṣe sọ pé wọ́n pa yín yẹn ó yẹ kẹ́ ẹ fà lé ìjọba lọ́wọ́ ni ṣó ti yẹ yín sà àṣẹ ẹgbọ́ tèmi sẹ́ ó yẹ kẹ́ ẹ fà lé ìjọba lọ́wọ́ ó lóun á pa mí o ó yẹ kẹ́ ẹ fà lé ìjọba lọ́wọ́ ni sà ọmọ wálé ayé ẹ̀ lọ́tọ̀ bàbá wálé ayé ẹ̀ lọ́tọ̀ ni. bẹ́ẹ̀ ni o. ìtèmi ó sọ fún yín lélẹ́yìí ìfẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ yín kankan etí sọ fún yín lélẹ́yìí ọmọ tó bá nílò ìyá ẹ̀ tí máa ń wáyé ẹ̀ káàkiri kó bọ́ títì kó wá lọ tàbí kó wá sórí rédíò kó mú fọ́tò wá kó wá sanwó kó polongo ìyá ẹ̀ ẹ má bá wọn wẹ́ ẹnìkan káàkiri èyí tí wọ́n fi sọ fún yín náà nìyẹn. ok. tó ti yẹ yín sà. kó mú fọ́tò wá kó fowó sí. kó mú wá sórí rédíò wá mi báyìí àwọn ògbó lọ́ọ́ yàrá pariwo ẹ̀ tẹ́mi bá ti rówó kò sí tí ì lè polówó kan fẹ́ ra doyin yẹn ń sìn náà yẹn ń polówó doyin sìn kíákíá tí ọ̀nà ń sìn kíákíá tí ó dowó yìí báàrin ẹ ṣe jẹ́ nìyẹn sà bó ṣe jẹ́ nìyẹn sà ẹ ṣe. ẹ ṣe mo dúpẹ́. ṣé rí báyìí lẹ́yìn 20 ọdún ẹ̀ wá ń wáyà wọn káàkiri sí kán mọ́ bá a pa yín ni àbí kí wọ́n wá kí àwọn lè bá a jókòó lọ́jọ́ marriage kì bá àmọ́ jókòó